KAFTAN TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. Gbogbo aráalé àti èrò gbòòrò gbogbo ọkàn tí láǹfààní àti mọ orin ètò Gbàgede Ìlú akínyìn káwọ́ padà. Abala tí a kàn lò lórí ètò yìí abala ọ̀rọ̀ tó kan ẹ̀yin aráàlú gbọ̀ngbọ̀ngbọ̀n. Bá a ti bẹ̀rẹ̀ ètò lẹ́ǹkan là ń wí pé gbogbo àwọn abala tí ń bẹ lórí ètò yìí là á fún yín tán lónìí. Ẹ̀dá abala yóò sì kan ẹ̀yin aráàlú. Ẹ mọ̀ pé n tí ó ṣe àǹfààní fún gbogbo èèyàn tó kan tó nílé tàlejò ńlá ń pẹ̀ǹkẹ́ lónìí abala yìí. A ti lọ gbé onímọ̀ wá àwọn alálàyé láwùjọ àwọn lámìẹ̀tọ́ láwùjọ lẹ̀ yìí láti wá bá a fojú sùnùkù wo gbogbo ẹni tí ń lọ nílẹ̀. Ó dà ẹ má jẹ́ kí n bá ọ̀rọ̀ lówó ná ẹ jẹ́ máa kí àlejò wa káàbọ̀ Mẹ́sàn ọmọ Ọdúnládé ti lọ ké sí àlejò wa. Àlejò wa ni ọ̀gbẹ́ni Sam Ọlọ́runfẹ́mi lámìẹ̀tọ́ ìlú ẹni wọn àlejò wa mo kí yín ẹ káàbọ̀ sórí ètò lónìí o. Bàbá JB mo kí yín. Ẹ ṣeun. ẹ ṣé ẹ kú gbogbo mi wá lẹ́ẹ̀kan sí sórí ètò yìí. Ẹ káàbọ̀. Ẹ ṣé bàbá JB. Gbogbo ẹ̀yin aráalé àtèrò gbòòrò ìwọ́de ẹgbẹ́ òṣìṣẹ́ tí wọ́n fi ń ṣègbè lẹ́yìn ẹgbẹ́ ASUU ẹni kókó wa tòní. Alhaji Lai Muhammed tó jẹ́ mínísítà fún ètò ìròyìn àṣà nílẹ̀ yìí ó ní ẹgbẹ́ ASUU ó ní ẹgbẹ́ NFC èyí ẹgbẹ́ òṣìṣẹ́ pé ìwọ́de tí wọ́n fẹ́ fi ṣègbè fún ẹgbẹ́ ASUU yìí wípé ìlẹ́gà ni pé kò bófin mu nítorí pé kò sí ogún mi ó tẹ̀mí láàrin ẹgbẹ́ NFC àti ìjọba àpapọ̀. Ṣùgbọ́n àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ wọ́n ní àwọn ọmọ àwọn tí ASUU lélẹ̀ ni àwọn ṣe fẹ́ ṣègbè lẹ́yìn ẹgbẹ́ ASUU. Àwọn ọmọ wa ń lọ sùkúù tán ọmọ wa ń lọ nílé ẹ̀kọ́ gíga fáìtì lẹ́gbẹ́ ASUU ti dá sẹ́lẹ̀ pé ìyanṣẹ́lódì ọ̀hún ó sì ti ń di bá mi pé ìjò ti ń lọ́wọ́ nú o. Láti ní kí a gbé lámìẹ̀tọ́ ìlú wá láti wá bá wa tàn mọ́lẹ̀ sí gbogbo rọ̀bìrọ̀bì tí ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà. Àlejò wa bàbá JB. Ìwọ́de ẹgbẹ́ òṣìṣẹ́ orílẹ̀‐èdè Nàìjíríà tó ń fi ṣègbè lẹ́yìn ASUU látòrí rẹ̀ pè yín wá. Àlàyé mi lẹ́lẹ́ ṣe lórí gbogbo àwọn rọ̀bìrọ̀bì yìí. Ẹ ṣé bàbá JB lẹ́ẹ̀kan sí ká bẹ̀rẹ̀ pẹ̀lú mínísítà fún ètò ìròyìn àti àṣà lórílẹ̀‐èdè Alhaji Lai Muhammed. Ẹ má gbàgbé pé Lai Muhammed agbẹjọ́rò ni wọ́n o tán jẹ́ lọ́ọ̀yà tán dẹ̀ mọ ohun tí ìwé òfin orílẹ̀‐èdè Nàìjíríà sọ. Lákọ̀ọ́kọ́ ìjẹ́ lóòótọ́ ni àwọn òṣìṣẹ́ wọn ní ẹ̀tọ́ láti ṣe ìwọ́de bí tẹ́ bá wo abala kẹrin tí a mọ̀ sí chapter 4 ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà tẹ́ bá wo láti bẹ̀ ìyẹn bẹ̀ ló sọ nípa ẹ̀tọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tá a mọ̀ sí fundamental rights àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀tọ́ wa lábẹ́ òfin. Bẹ́ẹ̀ni tẹ́ bá kà láti section 38 títí débi 40 àbí 42 40 ẹ̀ kí ló sọ o ó sọ wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà a ní ẹ̀tọ́ láti ṣe ìfẹ̀hónúhàn tí a mọ̀ sí protest ṣùgbọ́n ìfẹ̀hónúhàn yìí ó gbọ́dọ̀ jẹ́ ti àlàáfíà ohun tí ìwé òfin sọ nìyẹn o. ilé tó lálàáfíà bẹ́ẹ̀ni peaceful protest. So ó túmọ̀ sí pé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bí láti ẹgbẹ́ òṣìṣẹ́ ni o bí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí àwọn akẹ́kọ̀ọ́ ni o ohun tí ìwé òfin sọ òun ni wípé a ní ẹ̀tọ́ láti ṣe ìfẹ̀hónúhàn ti àlàáfíà o. Èkejì sẹ́mọ̀ pé bàbá wa Lai Muhammed sọ wípé tó bá fẹ́ ṣe ìwọ́de pé wọ́n gbọ́dọ̀ gba ohun tí a mọ̀ sí permission lọ́wọ́ wọn ọlọ́pàá ìyẹn fún ààyè pé a fẹ́ ṣe ìwọ́de o. Bàbá JP ìjẹ́ ilé wà nínú òfin Nàìjíríà kò sí o. Ẹbí ẹ sọ pé agbẹjọ́rò ni bàbá Lai. Bẹ́ẹ̀ ni ohun kan ṣẹlẹ̀ ní ọdún 2007 ìwọ́de kan ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kánò nígbà yẹn ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà báyìí ìyẹn ààrẹ Muhammadu Buhari. Bẹ́ẹ̀ni ìgbà yẹn ajagun ni wọ́n o
adarí ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin nígbà ayé Ọbásanjọ́ tá a mọ̀ sí late Dr. Ṣùbà Ọ̀kadìgbò àtàwọn kọ̀ọ̀kan wọ́n ṣe ìwọ́de nígbà yìí ní ìpínlẹ̀ Kano lọ́rùn rẹ̀ yìn nígbà tó ń jáde a rí pé àwọn ọlọ́pàá ṣe ìkọlù sí wọn wọ́n gbé àwọn ọlọ́pàá lọ ilé ẹjọ́ lẹ́nu rẹ̀ yìn appeal court sọ wípé ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe ìwọ́de a ò nílò láti gba àṣẹ o lọ́dọ̀ ọlọ́pàá tó bá ti jẹ́ ta lálàáfíà. bẹ́ẹ̀ni tẹ́ bá dẹ̀ wo bí ìdájọ́ wa ṣe rí tí ẹjọ́ kan bá délé ẹjọ́ kan mo mọ̀ pé a mọ̀ bẹ̀ láti bí a federal court mo mọ̀ pé tí mo bá ní ẹjọ́ pẹ̀lú ìjọba mi ò lè gbé lọ ìjọba àpapọ̀ mi ò lè gbé lọ state high court mo mọ̀ pé a ní state high court a ní federal high court gbọ́ ohun tó bá ti mú mi ní ẹjọ́ pẹ̀lú ìjọba àpapọ̀ mo gbúdọ̀ lọ federal high court tí n bá lọ federal high court ẹjọ́ tó bá dá ń bẹ̀ tí ò bá tẹ́ mi lọ́rùn máa lọ appeal tí n bá dẹ̀ lọ appeal tí appeal bá ti dá ẹjọ́ tí ẹnikẹ́ni bí ẹni tó ń dá ẹjọ́ fún nípa bí ó jàre o àbí ó jẹ̀bi o tí ò bá ti tẹ̀síwájú ó túmọ̀ sí wípé ohun tí ilé ẹjọ́ appeal sọ ó ti di òfin nìyẹn o so nígbà yẹn wọ́n gbé ẹjọ́ yẹn lọ appeal sọ wípé ẹnikẹ́ni ẹgbẹ́kẹ́gbẹ́ tó bá fẹ́ ṣe ìwọ́de tí alálàáfíà wọn ò nílò permission látọ̀dọ̀ wọn ọlọ́pàá o appeal ló sọ àtìgbà yẹn wọn ò tí ì lọ ilé ẹjọ́ tó tẹ̀lé appeal kan ó túmọ̀ sí pé tí a bá fẹ́ ṣe ìwọ́de a ò nílò láti lọ gba permission ohun tí a kàn nílò ni pé kí a fi tó àwọn ọlọ́pàá létí a fẹ́ ṣe ìwọ́de ní ọ̀la o àwọn ọlọ́pàá dẹ̀ wà ní abẹ́ òfin láti fún wa ní àwọn ọlọ́pàá tí ó máa tẹ̀lé wa ṣe ìwọ́de bàbá jẹ́ bẹ́ẹ̀ ni pé táwọn yẹn bá ṣe ìwọ́de ẹ máa rán wọn ọlọ́pàá lẹ́gbẹ̀ẹ́ wọn bẹ́ẹ̀ni ó túmọ̀ sí pé wọ́n sọ fún wọn kí n jẹ́ pé wọ́n gba permission so ẹlẹ́ẹ̀kejì ẹ̀tọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá àwọn òṣìṣẹ́ NSC láti ṣe ìwọ́de ni o ẹlẹ́ẹ̀kejì wọn ò ní pé pọ́n dandan pé wọ́n gbọ́dọ̀ gba permission pé a gbọ́dọ̀ ṣe ìwọ́de lọ́wọ́ wọn ọlọ́pàá ohun tí òfin sọ wípé káwọn ọlọ́pàá tẹ̀lé wa lọ tá a fẹ́ ṣe ìwọ́de kọ́ máa rí i pé àwọn tí ó lè da ìwọ́de rú pé wọ́n á darapọ̀ pẹ̀lú wa àti rí ìwọ́de tí àwọn èèyàn fẹ́ ṣe pẹ̀lú àlàáfíà tàbí pé àwọn ọmọ gànfẹ́ wọn á kàn wọbẹ̀ wọn á bẹ̀rẹ̀ sí í ba ọjà lọ́jà jẹ́ so dídá nínú ọlọ́pàá tẹ́ bá dẹ̀ wo NSC àtọ́kùn táwọn sí Nigerian ẹgbẹ́ òṣìṣẹ́ Nigerian Labour Congress wọ́n jẹ́ bíi umbrella fún gbogbo àwọn òṣìṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà òṣìṣẹ́ ìjọba ni o òṣìṣẹ́ aládàáni ni o ó túmọ̀ sí pé àwọn gan ni ó máa ń ṣe aṣojú àwọn òṣìṣẹ́ a ní àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ tó pọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà o a ní àwọn pengasi o a ní àwọn hipman o a ní àwọn nopengi o a ní àwọn asu o a ní àwọn TUC o a ní kòẹ́sù o a ní àwọn trade union o a ní àwọn artisan o a ní àwọn ti ẹgbẹ́ ránṣọránṣọ ni o àwọn ẹgbẹ́ aláwòrán bàbá jẹ̀bi ẹ rí pé lọ́wọ́ tí a wà ní orílẹ̀ Nàìjíríà in fact àwọn tí ó máa ń tú ibi tá a ti máa ń ṣe ìgbéyàwó tá a mọ̀ sí àwọn tó ń decorate ẹni pé wọ́n ti ní ẹgbẹ́ báyìí àwọn tó ń ṣe alága ìdúró náà wọ́n ti ní so kò sí àwọn tí ó ṣàìní ẹgbẹ́ ṣùgbọ́n àwọn tí ó jẹ́ ọ̀gá àwọn agbẹnusọ wọn àwọn ni a pè ní Nigerian Labour Congress fún àpẹẹrẹ tí ìjọba bá fẹ́ ṣe pé a fẹ́ gbé owó lé owó àwọn òṣìṣẹ́ tá a mọ̀ sí minimum wage ìjọba ò ní pé ASUU ìjọba ò ní pé pengasino ìjọba ò ní pé mọ̀nù àwọn labour leaders àwọn níjọba máa ń bá ṣe ìpàdé pé a fẹ́ gbé owó àwọn òṣìṣẹ́ sí òkè ó túmọ̀ sí pé ohun tí àwọn adarí àwọn òṣìṣẹ́ ilẹ̀ sí yẹn bá ti sọ ó túmọ̀ sí pé wọ́n gbẹnu gbogbo àwọn unions tó kù sọ̀rọ̀ so ìdí ìjẹ́ pé tí àwọn fẹ́ ṣe nǹkan ok a fẹ́ gbówó lé orí àwọn owó ọ̀ṣẹ́ a fẹ́ mú láti 80,000 lọ 30,000 ẹ rí i pé ìjọba ọba àsùjòkó ìjọba ọba pẹ́ngàsì jòkó ìjọba ọba àwọn kòásì jòkó àwọn NLC bẹ́ẹ̀ mínísítà wa ti gbàgbé àwọn NLC níjọba ń bá ṣe ìpàdé o so ó túmọ̀ sí wípé àwọn NLC ní ẹ̀tọ́ láti ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn ohun tí ó ń ṣẹlẹ̀ nípa ètò ẹ̀kọ́ orílẹ̀-èdè Nàìjíríà tí àwọn orílẹ̀-èdè àwọn òkè òkun tó máa fẹ́ gbọ́ ọ̀rọ̀ láti ẹnu àwọn òṣìṣẹ́ orílẹ̀-èdè Nàìjíríà wọn ò ní pé gbogbo àwọn òṣìṣẹ́ jòkó àwọn labour leaders àwọn la máa pè jòkó pé báwo ni wẹ́fẹ̀ àwọn òṣìṣẹ́ orílẹ̀-èdè Nàìjíríà báwo ló ṣe ń lọ o báwo ni ìjọba ṣe ń ṣe ìgbáyégbádùn
àwọn òṣìṣẹ́ orílẹ̀-èdè Nàìjíríà o àwọn labour leaders wọn NSC àwọn níjọba máa pè o so tabarẹ́kẹ́ tó sọ wípé kò ń ṣe ìlànà tí ó dáa àbí ojúṣe tí ó dáa fún àwọn labour láti ṣe ìwọ́de àbí tí wọ́n wá sọ pé kí ni ìbáṣepọ̀ tó wà láàrin àwọn ọ̀gá àgbà akẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ gíga orílẹ̀-èdè Nàìjíríà àti NSC ẹni yẹn ò mọ nǹkan tí labour act ń sọ nìyẹn o a ní ìwé òfin kan tí a mọ̀ sí Nigerian Labour Act ìwé òfin tí ó de gbogbo àwọn òṣìṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà tẹ́ bá dẹ̀ wo ìwọ́de yìí ẹni pé ńgbà tó ń lọ sí ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ ní nígbà tó ń ṣe ìwọ́de ẹni pé ọ̀gá àgbà àwọn òṣìṣẹ́ tá a mọ̀ sí comrade Ayuba Waba ó sọ̀rọ̀ kan ó ní òun gangan ní àwọn ọmọ méjì tó wà ní ilé ẹ̀kọ́ gíga lórílẹ̀‐èdè Nàìjíríà tó ń wà nílé báyìí ìbéèrè wa ni wípé ṣé torí pé labour àbí àwọn tó wà ní labour union wọn kì í ṣe akẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ gíga wọ́n dẹ̀ ní àwọn ọmọ síbẹ̀ ṣọ́wá tó mọ̀ sí pé káwọn náà má ṣe ìfẹ̀hónúhàn pé torí pé a kì í ṣe àwọn tí ó ń kọ́ni ní ẹ̀kọ́ gíga o a gbọ́dọ̀ tẹ̀lé wọn ṣe ìfẹ̀hónúhàn ojúṣe àwọn Nigerian Labour Congress láti ṣe ìfẹ̀hónúhàn kí náà dẹ̀ ń ṣe ìfẹ̀hónúhàn kì í ṣe pé wọ́n sọ wípé kí owó wọn gbé pẹ́ẹ́lí sí wọ́n sọ wípé ohun tí ó yẹ kí a múlò kí ilé ẹ̀kọ́ wa kí ó lè di gbajúgbajà débi wípé àwọn ọmọ wa tó bá kàwé yege lóde Nàìjíríà wọ́n á lè máa figagbága pẹ̀lú àwọn akẹgbẹ́ wọn tó wà ní òkè òkun bàbá tí fàṣẹ bá wo ọdún 1960 tí Nàìjíríà gba òmìnira bẹ́ẹ̀ni 1960 o 1970 o 1980 o dé díẹ̀ ní abala 1990 ẹ rí wípé ẹ̀kọ́ orílẹ̀-èdè Nàìjíríà ó ní structure tí ó dáa kí ni mò ń sọ ẹ rí pé nígbà yẹn àwọn tó bá fẹ́ di dókítà University of Ibadan náà ń lọ o bẹ́ẹ̀ni ìgbà yẹn àpọn àwọn tó bá fẹ́ di agbẹjọ́rò UNILAG náà lọ bẹ́ẹ̀ni àwọn tó bá fẹ́ di àwọn pharmacist àwọn tí ó ń ṣe apògùn òyìnbó OAU náà lọ àwọn tó bá fẹ́ kọ́ nípa ìmọ̀ ẹ̀rọ engineering courses UNIBE náà lọ àwọn tó bá fẹ́ kọ́ nípa bí a ṣe ń ya àwòrán ilé architecture and design Amadu Bello Zaria náà lọ àwọn tó bá fẹ́ kọ́ nípa humanity and science University of Nigeria Nsukka náà lọ ẹ rí i pé nígbà yẹn ẹ rí àwọn tí ó wà ní òkè ọya pé wọ́n wá ń kàwé ní ìsàlẹ̀ níbi torí pé wọ́n mọ̀ wípé ohun tó fẹ́ jà lọ́la ilé ẹ̀kọ́ báyìí náà ti ń dà á tí mo gbúdọ̀ lọ dáhùn tí mo fẹ́ dà ṣùgbọ́n láti gbà yẹn tó yí pé structure ìlànà ti wá bàjẹ́ JP ilé ẹ̀kọ́ gíga University of Ibadan mo ti parí o ìgbà tí mo débẹ̀ mo rí i pé ohun tí a mọ̀ sí ibi tí àwọn ọmọ iléèwé tó ń gbé ní hostel a rí i pé tẹ bá fẹ́ wọ ẹnu ọ̀nà wọn ẹ wá rí orúkọ tí ó ń ṣe orúkọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà níbẹ̀ a wá bẹ̀rẹ̀ pé orúkọ wọ̀nyí báwo ló ṣe wá sọ pé àwọn tí ó wá kàwé ní orílẹ̀-èdè Nàìjíríà nígbà kan nìyẹn tó kì í ṣe ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n tó ń rí ẹ̀kọ́ wa nígbà yẹn bóníláárí bí a ṣe ń rí i pé ẹ mọ̀ pé lólẹ̀ Nàìjíríà báyìí a rí i pé gbogbo alágbàgbọ́ pé láì jẹ́ pé a dé òkè òkun ó mà ṣe é ṣe kéèyàn máa fọwọ́ họrí o gbogbo ọ̀dọ́ ló ti fẹ́ sá lọ báyìí tán báyìí ìgbà yẹn wọ́n rí ẹ̀kọ́ wa pé láì ṣe pé a dé orílẹ̀-èdè Nàìjíríà kò ní sí ẹ̀kọ́ tó yanrantí o ìgbà yẹn kò ń ṣẹ̀kọ́ nìkan o wọ́n tún rí ètò ìlera wa ìgbà yẹn ní UCH University College Hospital ìgbà yẹn gan ni ó popular táwọn yàrá rí i pé tá bá fẹ́ rí ètò ìwòsàn tí ó yanrantí a gbúdọ̀ wá sí orílẹ̀-èdè Nàìjíríà o. àwa tiẹ̀ ti gbọ́ orí pé ọba Saudi wọ́n wá ń tọ́jú ẹ̀ ní UCH ń bàdàn. ẹ ṣe o ìgbà yẹn ẹ rí àwọn akẹ́kọ̀ọ́ lecturers láti òkè òkun tá à ń wá sí orílẹ̀-èdè Nàìjíríà kí la wá rí báyìí ó ti wá yí padà o. ṣe ló yẹ kí a mọ̀ lé ohun tí a bá nílẹ̀ tí àwọn bàbá aláwa tó ń fi lélẹ̀ tí ó ti dá àwa rí i pé ìyípadà làwa rí báyìí o ìdí ni ẹ tí ẹ rí i pé kò sí inú ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ó wù láti lọ kàwé ní òkè òkun ẹ rí i pé lára àwọn adarí wa bá ń fẹsẹ̀ rọ lásán ó dòkè òkun o borí ń fọ wọn lásán ó dòkè òkun o bínú ń rún wọn lásán ó dòkè òkun o ohun tí à ń ṣe ní orílẹ̀-èdè wa nígbà yẹn òun làwa wá yí padà tí a wá ń lọ òkè òkun
tí a lọ ń ṣe so ó tí àwọn ASUU tó ń jà fún nìyẹn ṣe rí ASUU strike yìí bàbá JP ó dìbẹ̀ láti ọdún tó ti pẹ́ o bẹ́ẹ̀ni ṣùgbọ́n tá a bá wò láti ọdún 1999 láyé bàbá Ọbásanjọ́ ni ó ti bẹ̀rẹ̀ sí ń ṣẹlẹ̀ o láti wákàtí tí a wà yìí ni àwọn ASUU tó ti ń lọ lé eléyìí tí ó burú jù tá a bá ní ká wò ó ló ṣẹlẹ̀ lọ́dún 2020 o lọ́dún 20 yẹn méjì ló ṣẹlẹ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ kòró wà nígbà yẹn gbogbo iléèwé ni a ti nígbà yẹn lẹ́yìn pé a ti gbogbo iléèwé ASUU tún wá bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì ASUU nígbà yẹn wọ́n lọ fún ìyanṣẹ́lódì fún oṣù mẹ́sàn-án tí ó pọ̀ jù ní ìwé ìtàn orílẹ̀-èdè Nàìjíríà kí ló ń sọ wọ́n sọ wípé a nílò owó revitalization fund ẹ jọ̀ọ́ ẹ náwó sí ilé ẹ̀kọ́ Nàìjíríà tẹ́ bá rí ilé ẹ̀kọ́ tó yẹ kí ó gba bíi fún àpẹẹrẹ bí ọmọ 50 ẹ rí àwọn akẹ́kọ̀ọ́ tá 200 ní yàrá ìkàwé. ẹ jẹ́ kí n béèrè báyìí àlejò wa mo fi owó àtọmọdé yín lẹ́nu ẹ jẹ́ n béèrè báyìí orílẹ̀-èdè Nàìjíríà ètò ẹ̀kọ́ dowó owó tùlùtùlù ní ìjọba Nàìjíríà gbà lọ́wọ́ ọmọ Nàìjíríà kan tó lọ sùkúù pàápàá jùlọ ní ìhà ọ̀dọ́ wa lẹ́kùn gúúsù níbí bí àwọn òbí bọ́n ṣe ń tiraka ni àwọn ọmọ náà ń gbìyànjú èyí tí ò lẹ́sẹ̀ méjì fẹ́ kàwé èyí tí ò lójú ó fẹ́ kàwé kódà adití ó fẹ́ kàwé lórílẹ̀‐èdè Nàìjíríà ṣùgbọ́n bí wọ́n ti ń gbìyànjú láti kàwé òun ní ìwé òun tó nira pẹ̀lú bí ọ̀nà àti kàwé bó ti nira yìí bẹ́ẹ̀ ni ìjọba ń gba owó tùlùtùlù lọ́wọ́ àwọn ọmọ sùkúù bí àpẹẹrẹ ilé ìwé UNIMED tó jẹ́ ti ìpínlẹ̀ Ondo bí ṣé bíi 2 million náà sọ pé ọmọ kan ń san pa semester àbí per section 2.5 million naira bí nǹkan náà sọ pé ọmọ ń san pẹ̀lú owó tùlùtùlù tí ìjọba tó ń rí lórí ètò ẹ̀kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ṣé ó yẹ kí ìyà ó máa jẹ àwọn ilé ẹ̀kọ́ gíga wa ni torí owó táwọn ọmọ akẹ́kọ̀ọ́ ń san tí òbí ń san kí ni ìjọba ń fowó ń ṣe níbo lówó ń wọ̀ tó di pé ọ̀rọ̀ tó wá di gbọ́n mi sí omi òtó láàrin ẹgbẹ́ ASUU pẹ̀lú ìjọba ń gbogbo gbà ṣé owó tó ń gbà lọ́wọ́ àwọn òbí ṣé wọn ò ná owó ń padà sórí ètò ẹ̀kọ́ ni àbí àmọ̀ ìpé ó níye budget tí ìjọba owó tí ìjọba tó ń bù sórí owó ẹ̀kọ́ lọ́dọọdún ṣùgbọ́n wọ́n lówó ń kéré wọ́n ní owó ló kéré tètè ọkọ̀ wọ́n lówó ló kéré jù lórílẹ̀‐èdè Nàìjíríà kí nìdí tó fi ń rí bẹ́ẹ̀ pẹ̀lú owó tùlùtùlù tí ìjọba ń gbà lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ láti lọ sùkúù. ẹ ṣe àtọ́kùn jẹ́ kí n bẹ̀rẹ̀ níbi tí ẹ ti parí ọ̀rọ̀ yín pa ètò owó tí à ń ná sí ètò ẹ̀kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà tá a mọ̀ sí budgetary allocation to education àmọ́ tí UNESCO sọ UNESCO sọ wípé tá a bá rí orílẹ̀‐èdè tí ó sọ wípé wọ́n mú ẹ̀kọ́ ní ọ̀kúnkúndùn o tó wọn parọ́ sí o a gbọ́dọ̀ rí pé 25% of their budget lọ́dọọdún ìdá mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n bẹ́ẹ̀ ni náná tí ètò ẹ̀kọ́ tá bá serious pa education wo tẹ́ bá wo láti ọdún 1999 ìgbà tí a ná owó jù sí ètò ẹ̀kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ìgbà yẹn ni a wọ bíi 11%. Ìgbà wo nìyẹn o ìgbà ayé Goodluck Jonathan ni o ìgbà yẹn ni a wọ about 11%. tí ìbá sì jẹ́ 25%. bẹ́ẹ̀ ni tẹ́ bá wo ti ọdún tí a wà níbẹ̀ yìí ẹ̀jẹ̀ mọ ìta náà fi ìjọba tó wà fẹ́ náà ṣètò ẹ̀kọ́ 5.4%. àwọn tó ń gbọ́ mi lé wọ́n lè lọ sórí tí a mọ̀ sí íńtánẹ́ẹ̀tì kó lọ wò budgetary allocation ní 2022 budget yìí 5.2%. owó tí wọ́n wá gbà lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ bolówó òun kí náà ń fowó ń ṣe. tẹ́ bá wo atọ́kùn orílẹ̀-èdè tí ó bá ti mú ẹ̀kọ́ ní ọ̀kúnkúndùn orílẹ̀-èdè yẹn ò lọ́ọ̀bì kankan o ìdí nìyí tẹ́ rí pé ìwà agbésùmọ̀mí ń pọ̀ tẹ́ bá wo out of school ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà àwọn alápọ̀jù ní gbogbo àgbáyé o. wọ́n sọ bẹ́ẹ̀. à ń sọ nípa about 13 or 14 million. wọ́n sọ bẹ́ẹ̀. àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tí ò sí lè lọ ilé ìwé mọ́ lórílẹ̀-èdè Nàìjíríà bí a ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti gbogbo àwọn ilé kọ̀ọ̀kan ní olúlu Àbújá o. torí ètò ààbò. so ìjọba kò mú ètò ẹ̀kọ́ ní ọ̀kúnkúndùn nípa owó tùlùtùlù tẹ̀ ń sọ atọ́kùn ó yẹ pé nípa owó tùlùtùlù tẹ̀ ń sọ yẹn tẹ́bárí a máa pè ètò ẹ̀kọ́ kristian ọ̀nà mẹ́ta ìkànnì lábẹ́ ìjọba àpapọ̀
ìkan lábẹ́ ìṣèjọba ìpínlẹ̀ state ìkan wà ní aládàáni ṣe rí àwọn state yẹn àti aládàáni yẹn ibẹ̀ náà ti ń san owó tùlùtùlù tí ó pọ̀ jù kí ni ìdí tó fi ń sọ bẹ́ẹ̀ tẹ́ mọ̀ pé nígbà Unimed tẹ́ mẹ́nu báyìí kò ń ṣe iye owó tó ń sọ nígbà yẹn nìyẹn o àgàṣà yìí pé lọ́sọ̀ kan òru kan náà gbé owó ilé ẹ̀kọ́ Unimed lọ sí òkè bí ó ṣe pọ̀ tó. Adékúnlé Ajásin náà wọ́n fi kún owó tiẹ̀. ìdílé lè yẹ àtọ́kùn tẹ́ bá wo iléèwé aládàáni tàbí sí private àti ti ìjọba ìpínlẹ̀ state ẹ rí i pé àwọn akẹ́kọ̀ọ́ tó bá wọn mẹ́ta mọ̀ sí lecturers tí ẹ ò bá san owó tí àwọn akẹgbẹ́ wọn gbà ní ti ìjọba àpapọ̀ tí a mọ̀ sí equal payment pẹ̀lú àwọn tó wà ní federal universities ó ṣeé ṣe kó má wá sí ilé ẹ̀kọ́ tí ẹ dálẹ̀ o ìjọba wa wò pé ọ̀nà wo ni a lè jẹ́ kí àwọn wọ̀nyí kó wá sí ilé ẹ̀kọ́ kó má dàbí pé wọ́n fi ilé ẹ̀kọ́ wa lẹ̀ lọ sí ti ìjọba àpapọ̀ òun ni wọ́n ní pé kí wọ́n gbé owó oṣù wọn kí wọ́n gbé lé àwọn akẹgbẹ́ wọn tó wà ní ti ìjọba àpapọ̀ kí wọ́n á ní ọ̀nà tó lè ṣe tẹ́ bá wo ilé ẹ̀kọ́ aládàáni àti ti ìpínlẹ̀ wọn ò lè ní budget láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ àwọn láwá bọ́n á ṣe rí owó tó ń fi sọ ilé ẹ̀kọ́ wọn di ńlá àbí ohun tí ó dára pàápàá owó tọmọ máa san fún àwọn akẹ́kọ̀ọ́ ìdí nìjọ́ pé kò sí òmíràn tó lè ṣe ju wípé kí wọ́n gbé owó lé owó ẹ̀kọ́ débi wípé àwọn akẹ́kọ̀ọ́ àbí àwọn olùkọ́ tó wà níbẹ̀ iye owó tó ń gbà àbí tí àwọn akẹgbẹ́ wọn gbà ní ti ìjọba ni wọ́n gbà torí pé àwọn òrí tí a bá wo ìjọba àpapọ̀ ọ̀nà mẹ́ta la fi ń pọ̀wó sí àpò ìjọba àpapọ̀ ọ́ìlì gangan owó epo oní ọ̀nà kínní tí a fi ń pawó èkejì òun ni VAT value added tax ìkẹta owó orí bẹ́ẹ̀ ni òun ni company tax tẹ́ bá dẹ̀ wo mẹ́tẹ̀ẹ̀ta yìí abẹ́ ìṣàkóso ìjọba àpapọ̀ ló wà tá a mọ̀ sí exclusive list ṣùgbọ́n àwọn ilé ẹ̀kọ́ aládàáni kọ́ àti ìpínlẹ̀ wọn ò ní àǹfààní sí ọ̀nà mẹ́ta yìí tí ó ń powó wọlé fún ìjọba àpapọ̀ tí ìjọba tó fi ń ṣe ètò ẹ̀kọ́ tó fi ń sanwó fún àwọn akẹ́kọ̀ọ́ so ọ̀nà tí wọ́n wá lè gbà ní wípé ká gbà lọ́wọ́ òbí bẹ́ẹ̀ ni àtẹ̀ṣe wọ́n wá gbà ní ọwọ́ òbí wọ́n wá dowó túlùtúlù láti máa sanwó fún àwọn òṣìṣẹ́ wọn ẹlẹ́kejì ni pé àwọn ìpínlẹ̀ wọ̀nyí a rí ọ̀pọ̀lọpọ̀ ìpínlẹ̀ tó yẹ pé a mọ̀ wọ́n sí civil servant state ó túmọ̀ sí pé kò sí iléeṣẹ́ aládàáni kankan bẹ́ẹ̀ kò síbi tí wọ́n ti ń rí owó wọlé ju àwọn òṣìṣẹ́ nìkan so àwọn ìjọba parí pé owó tá à ń gbà gan kò dúró déédéé ẹ tún wá ń gbé owó lé owó ilé ẹ̀kọ́ àwọn ọmọ wa tí Unimed báyìí èyàn di ariwo sí gómìnà Akérédolú lọ́rùn tábánikà padà sí ti ìjọba àpapọ̀ àwọn asùn sọ wípé ẹ mọ̀ pé ọ̀rọ̀ IPPS wáyé ńgbà kan bẹ́ẹ̀ ni àti Ọ̀yọ́ Reuters àwọn lecturer sọ wípé tí a bá bẹ̀rẹ̀ sí sanwó pa pẹ̀lú IPPS ó máa kò ní jẹ́ àǹfààní fún wa fún àpẹẹrẹ tí àwọn abẹ́yẹ̀ta bá jẹ́ akẹ́kọ̀ọ́ ilé ìwé ìjọba àpapọ̀ àmọ̀ sí federal university wọ́n máa ń pè kan ní sabbatical ó túmọ̀ sí pé ààyè láti sinmi lẹ́nu iṣẹ́ ẹlòmíì máa ń gba oṣù mẹ́fà ẹlòmíì máa ń gba oṣù mẹ́ta ẹlòmíì máa ń gba ọdún kan àwọn wá rò pé ọdún kan tí baba CEPHAS máa gbà ní ilé ẹ̀kọ́ ìjọba àpapọ̀ yìí o eléyìí tí baba CEPHAS á fi máa sùn nílé ọdún owó àmọ̀wọlé o ṣùgbọ́n eléyìí tí wọ́n máa fi sùn lé ẹ jẹ́ kí n lọ sí ilé ẹ̀kọ́ gíga mìíràn láti lọ máa kọ́ àwọn akẹ́kọ̀ọ́ níbẹ̀ ní máa gbowó ìgbà yẹn ìdajì owó tí ẹ ń gbà nílé ẹ̀kọ́ yín gangan òun lẹ́wọ̀n máa sọ fún yín ní ilé ẹ̀kọ́ yẹn ṣùgbọ́n nígbà tí IPPS ti wọlé o kí ni IPPS ń sọ ó túmọ̀ sí pé àwa mẹ́ta yìí wọ́n máa capture wa pé ilé ẹ̀kọ́ báyìí ni a ti ń ṣiṣẹ́ o pé ibẹ̀ nìkan la ní ẹ̀tọ́ láti máa gba owó oṣù ó túmọ̀ sí pé tí n bá wà ní sabbatical tí n bá tiẹ̀ lọ ilé ẹ̀kọ́ mìíràn orúkọ mi ò lè hàn ní àwọn tí ó ń gba owó oṣù torí pé wọ́n ti capture wọn by biometrics eléyìí pẹ̀lú ohun tí àwọn ọ̀gá akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ wa tí wọ́n forí já pé wọn ò ní gbà o nígbà yẹn mínísítà fún ètò iṣẹ́ àti ìgbanisíṣẹ́ tàbí sí labour and productivity yẹn Dr. Chris Ngige ìgbà yẹn wá sọ pé ẹ̀fẹ́ IPPS mú tìyín wá ohun tí ẹ lò pé à ń ṣe àǹfààní fún ẹ̀yin gangan
láti máa sanwó fún yín ìgbà yẹn wọ́n á ṣùgbọ́n pẹ̀lú UTAS o pé òkè o àwa náà ti ṣe tiwa ètò tí a mọ̀ sí UTAS ìgbà yẹn mínísítà àgbà ó ní wọn ò ní tí ìbẹ̀rẹ̀ sí ìlò fún wọn o mo sọ nípa ohun tí ó fa swag tí ó wà pé a máa sọ bí ẹ̀jẹ̀ fún wọn pé kan ní integrity test àwò bí a kú ojú òṣùwọ̀n láti lè máa fi san owó fún ẹ̀yin òṣìṣẹ́ wọ́n kó méjèèjì àti IPPIC àti UTAS wọ́n kó lọ department kan ní Ministry of Communication lábẹ́ Dr. Isa Pantami nígbà tó máa kó jáde mínísítà sọ wípé IPPIC nìkan ni ó kú ojú òṣùwọ̀n ilé táwọn òṣìṣẹ́ fúnra wọn mú wáhùn. wọ́n ní kò kú ojú òṣùwọ̀n kí la wá rí ní ọ̀sẹ̀ díẹ̀ tó tẹ̀lé ìgbà yẹn la gbọ́ pé Accountant General of the Federation tí ó ń jẹ́jọ́ lọ́wọ́lọ́wọ́ ìjìká náà pé IPPIC ó gan ló wá lò láti kó about 109 billion naira jẹ ẹyọ ẹnìkan ṣoṣo ẹyọ ẹnìkan ìgbà yẹn làwọn òṣèwà sọ pé ìjẹ́ ti rí nǹkan o ohun tí mínísítà sọ pé òun ló dáa jù láti máa sanwó fún àwọn òṣìṣẹ́ òun lẹ́nìkan tó wá lò láti kó owó ìjọba jẹ. ẹ ṣe àlejò ojú òde tìyẹ ẹ ṣeun gbogbo ẹ̀yin aráàlú ọ̀rọ̀ lórílẹ̀ yìí ó ṣe é pọ̀ kàn yín ó sì kàn àwa náà bí orílẹ̀-èdè Nàìjíríà yóò ṣe tòrò torí bí ó da gẹ́gẹ́dé yìí àgbọ̀dọ̀ dákẹ́ ká máa wòran bí ó ti tòrò ojúṣe gbogbo wa ni o àwọn ọmọ wa ti ń sá lọ sókè òkun tí ń wá ṣe pápá ọkọ̀ tútù lọ tí ń wá ètò ẹ̀kọ́ lọ ọ̀ǹda ni wọ́n ṣe ń sá kiri bíbí bá dáa Yorùbá sọ pé ìfẹ̀gẹ̀ ni mú nírò bí Ọ̀yọ́ sílé bàbá ọmọ tó máa ń jẹ bí tiwa bá tó wàá jẹ ń bì àní máa sá kiri bí ó ti dáa tí ó ti tó wàá jẹ tí ó tó jókòó lé lórí iná ni gbìyànjú wa níkànnì Kaftan tẹlifíṣàn Yorùbá lórí ètò Gbàgede Ìlú yìí ẹ wo ẹ má ti yí kó ń bẹ ẹ já ṣe òmìmú ná à ń padà bọ̀. Kaftan tẹlifíṣàn Yorùbá kárí ayé sani wọn ń rí wa iṣẹ́ ń báyé láyàn láàyò àṣà Yorùbá kò gbọ́dọ̀ parẹ́. Kaftan tẹlifíṣàn Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà ẹ gbọ́dọ̀ yí kúrò ń bẹ̀ o ẹ máa wò ó. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. ẹ̀yin aráalé ẹ káàbọ̀ padà ẹ̀hún abala tó kàn ẹ̀yin aráàlú gbọ̀ngbọ̀ngbọ̀n òun náà la ṣe kíni òun náà ni a ṣe wà níbi tí àlejò wa ti ń bá wa yànnà náà kókó tí a sọ̀rọ̀ yẹn lórí àlejò wa ẹ kú àtọ́tọ̀ látẹ̀kọ́ ìbéèrè tí èmi wá fẹ́ béèrè báyìí ni pé ààrẹ wa nígbà kan rí ká sọ pé ààrẹ ìjẹta báyìí ààrẹ járùn ìyẹn ti Olúṣẹ́gun Ọbásanjọ́ wọ́n sọ pé ètò ẹ̀kọ́ àti ti ètò ọ̀gbìn wípé ó yẹ kó jẹ́ pé kì í yẹ kó jẹ́ ti iṣẹ́ ìjọba pé kò yẹ kó kan ìjọba àpapọ̀ pé ìjọba àpilẹ̀ lè mọ bójútó yìí kí lè rí sọ sí abala bẹ̀rù. ẹ ṣe tẹ́ bá wo òkè òkun ní tí ọmọ wa ti fẹ́ lọ kàwé Harvard University ní o gbogbo ẹ ní o ẹ rí i pé àwọn private ló ń ràn ní o àwọn aládàáni ló ń rọ ni o ẹ rí i pé láìpẹ́ yìí ẹ rí i pé NNPC wa tó wà lábẹ́ ìṣèjọba àpapọ̀ gbà yẹn ẹ rí i pé ó ti di ti aládàáni báyìí wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n sọ di ìjọba sọ bẹ́ẹ̀ wọ́n sọ di private tẹ́ bá wo òkè òkun ohun tó ń ṣẹlẹ̀ ni pé gbogbo tí a mọ̀ sí industrialization ohun tí ó rọ mọ́ ètò ọrọ̀ ajé abẹ́ àwọn aládàáni ni ó wà ẹ jẹ́ kí fún yín lápẹ́ kí tó tẹ̀síwájú pẹ̀lú ojú ọ̀bà pàṣẹ kí n tẹ̀síwájú ẹ rí i pé ńgbà tí a gbé àwọn ńgbà tí ọ̀rọ̀ ìpè tí ó wọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ rí i pé ẹ̀rọ ìpè kan mi fẹ́ máa polongo lórí afẹ́fẹ́ là ń lò nígbà yẹn ẹ rí i pé ńgbà tí ìjọba wa sọ di pé ó yẹ kó di tẹ̀wá lára ni o ẹ rí i pé bí a ti ń sọ̀rọ̀ lé wọ́n ti ju ẹyọ kan lọ nígbà yẹn tẹ́ bá wo àwọn tó ní ẹ̀rọ ìpè nígbà yẹn bí ọdún 2004 2003 ẹ mọye tó ń ra káàdì tó ń tì sínú ẹ̀rọ ìpè nígbà yẹn sí ẹ̀sẹ̀ bàbá JP ẹ̀rọ 30,000 40,000 nígbà tá a fi sí ọwọ́ àwọn aládàáni tí ó kúrò ní abẹ́ ìṣèjọba ilé gbé tiẹ̀ wá tó ń gbé tiẹ̀ wá tẹ́ bá jẹ́ ọjà bá rí ìgbà míì wọ́n máa fún yàn lọ́fẹ̀ẹ́ o. ìgbà míì gan mẹ́rin 100 naira wọn a kò fún yín mo ti ra mẹ́rin 100 naira rí. ó túmọ̀ sí pé tẹ́ bá dé òkè òkun gbogbo industrialization wọn tí ó rọ̀ mọ́ ètò ti ọrọ̀ ajé abẹ́ ìṣàkóso àwọn aládàáni ni ó wà ó túmọ̀ sí pé tí competition bá ti wà mo nílé ẹ̀kọ́ ẹ̀yin ní ti yín bàbá JP ní ti wọn ẹ mọ̀ pé á ti di competition kò sí pé bàbá JP lẹ́kọ̀ọ́ tó wọ́n pé wọ́n lọ strike o kò sí pé ẹ̀ ń lọ strike kò sí pé èmi ń lọ strike ẹ wá di pé tí mo fẹ́ lọ
tí bàbá JP mo fẹ́ lọ tèmi mo fẹ́ lọ á wá jẹ́ kí ìfigagbága kí ó wà ní tí ìfigagbága bá ti wà tí competitiveness bá ti wà ẹ̀yin á fẹ́ jẹ́ kí ohun tí ẹ̀ ń ṣe fún ará ìlú kó rọ̀ lọ́rùn kí ó gbé páálí kí ó fà wọ́n mára ẹ̀yà jẹ́ kí ti yín náà kí ó rọrùn kí ó fa àwọn èèyàn mọ́ra èmi àfẹ́kí tèmi náà kí ó rọrùn kí ó fa àwọn ènìyàn mọ́ra ẹni tí ẹ bá ti wá rọrùn jù bẹ́ẹ̀ ni òun làwọn èèyàn á wá lọ ẹ rí i pé nípa ti ẹ̀rọ ìléwọ́ tí mo sọ yẹn ẹ rí i pé ọmọ mi á sọ pé ẹ lo káàdì báyìí kí ẹ gba iye báyìí kẹ́ fi máa browse ẹlòmíì á sọ pé òkè ti yí nìyẹn èmi náà tún gbé tèmi wá ẹ ṣe báyìí màá fún yín ní iye tí ó ga ju tiwọn lọ bí ètò ẹ̀kọ́ bí ó ṣe rí ní òkè òkun nìyẹn o àbí àwọn aládàáni ni ó wà o gbogbo tí ó rọrùn náà fún àwọn ènìyàn bí ẹni pé kí ẹ wọ ilé ẹ̀kọ́ kí tí a mọ̀ sí íńtánẹ́ẹ̀tì kí ó tún wà ní yàrá ìkàwé tí ní pé kí ẹ gbé ohun tí ẹ gbé dání yìí kí ẹ ṣàtàn kí ẹ mọ̀ ṣiṣẹ́ ilé mélòó ni ó wà ní ilé ẹ̀kọ́ gíga orílẹ̀-èdè Nàìjíríà báyìí sọ̀rọ̀ lọ́wọ́ báyìí kábíyèsí so kí ohun tí kẹ́bá ohun tí bàbá bá ti jọ sọ pé bàbá JP sọ̀kan nígbà yẹn pé ó dàbí ẹni pé ní ìwọ̀ oòrùn wa níbí ó dàbí pé a mú ẹ̀kọ́ ní òkúdùn kí wá ní ìdí ṣe mọ̀ pé ìgbà kan à ń lo regions regional government ẹlẹ́kùnjẹkùn ìgbà yẹn a ní western region ta ló wà ń bẹ nígbà yẹn olóògbé chief Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tẹ́ bá wò ó nígbà yẹn bàbá JP 20% owó tí à ń rí religion wa òun là ń gbé sí ètò ẹ̀kọ́ 20% ìdá ogún òun ni à ń gbé sí òun bàbá Awólọ́wọ̀ ni ó ń gbé sí ètò ẹ̀kọ́ ìgbà yẹn ni ohun tí a mọ̀ sí free education ẹ̀kọ́ ọ̀fẹ́ òun ni ó wà nígbà yẹn o bàbá ló sọ pé tó bá dà ti wù ẹ́ pé o fẹ́ ka ìwé ẹ̀ wá nígbà yẹn tí ẹ bá wo nígbà yẹn tí ẹ bá wo OAU tán sọ yìí ìjọba àpapọ̀ ló dá OAU lẹ̀ o irọ́ o ìjọba àpapọ̀ University of Ife ló ń gbẹ́ nígbà yẹn o ìgbà tí ìjọba àpapọ̀ ìgbà táwọn àgbà tó ń gba Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University ìgbà náà pé ta ni a lè fi orí ilé ẹ̀kọ́ jọ̀rànjọ̀ràn yìí torí pé ohun tí a mọ̀ fún àwọn ìwọ̀ oòrùn nígbà ni pé wọ́n mú ètò ẹ̀kọ́ ní ọ̀kúndùn làwọn fi sọ bàbá Ọbáfẹ́mi Awólọ́wọ̀ bàbá Awólọ́wọ̀ wá láti Ọ̀ṣun Ìkẹ́nnẹ́ láti ìpínlẹ̀ Ògùn òun ni bàbá ti wá tẹ́ bá wo Federal Road Safety Corps ìjọba wa kọ́ ló dálẹ̀ o olóògbé Bọ́lá Ìgè nígbà tó ń ṣe gómìnà Old Ọ̀yọ́ State ìgbà yẹn Bọ́lá Ìgè dálẹ̀ o kí ni ìdí bàbá lẹ́yìn ti pé láti Ìbàdàn sí Ifẹ̀ Ìbàdàn Ifẹ̀ highway bàbá lẹ́yìn ti pé ètò súnkẹrẹ fàkẹrẹ kan ti pọ̀ jù ìgbà yẹn ni bàbá wa dá Federal Road Safety Corps lẹ̀ láìpẹ́ ní ìjọba àpapọ̀ ni ó gbà ó so ẹ rí pé nígbà yẹn ẹ rí pé ohun tí àwọn gómìnà ẹkùn wá sọ nígbà yẹn ni pé ẹ rí pé láwọn náà fìlà bàbá Awólọ́wọ̀ náà bẹ́ẹ̀ni pé ó tún lógo rẹ̀ bẹ́ẹ̀ni bí yìí jẹ́ bẹ́ẹ̀ni pé ohun tí bàbá Awólọ́wọ̀ ṣe nígbà yẹn nípa ètò ẹ̀kọ́ òun ni àwa náà fẹ́ ṣe nípa ètò ọ̀rọ̀ ọ̀gbìn bí bàbá fẹ́ sọ à ń gbé kan ní Cocoa House nìbàdàn bẹ́ẹ̀ni first television station ní Nàìjíríà Ìbàdàn ló wà o so owó region ni wa nígbà yẹn tá a sì lábẹ́ ìṣèjọba àpapọ̀ tó dàbẹ́ ni pé privately pé ẹkùn tiwa ní western region ní tiwa northern lábẹ́ àwọn Tafawa Balewa Ahmadu Bello àwọn náà ní tiwọn ẹ rí i pé nígbà yẹn àwọn mú ètò ọ̀gbìn lọ́kùnkúndùn ní òkè ọya wọ́n mú ní ọ̀kúnkúndùn bí àwa ṣe mú ètò ẹ̀kọ́ tẹ́ bá wo south east àwọn mú iṣẹ́ ẹ rí i pé kò síbi tẹ́ máa dé lórílẹ̀ Nàìjíríà tẹ́ ní bá àwọn akẹgbẹ́ wa tí ó ń sọ èdè Ìgbò ibẹ̀ o wọ́n mọ̀ nípa iṣẹ́ náà so nígbà yẹn ṣé ó dàbẹ́ ni pé private nígbà yẹn pé ẹ̀yin wọ̀nyí ẹ̀dá dúró oníkálukú wa mú ohun tó wù nígbà yẹn ètò ẹ̀kọ́ ni àwa mú ní ọ̀kúnkúndùn ìdí ìjẹ́ ni pé tá a bá sọ nípa ibi tí ètò ẹ̀kọ́ tó ti múlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹkùn wa níbí báyìí ni o torí pé bí a ṣe mú nígbà yẹn ní àsí lábẹ́ ìṣèjọba àpapọ̀ nígbà yẹn a wà ní abẹ́ ìṣèjọba tiwa adẹ̀wà lè jòkó pé òun báyìí ni àwa wẹ́ ní ẹkùn tiwa ìdí ni táwọn yẹn wá sọ wípé a gbúdọ̀ restructure padà sí regional system of government nípa tiwa o à á lè mú ohun tí ó ń wá sọ́tà bá wo tí bàbá Ọbásanjọ́ sọ òótọ́ ló ń sọ pé kí a padà sí kí àwọn private wọ́n mú ètò ẹ̀kọ́ àti ọ̀gbìn ṣùgbọ́n lápára tí a wà yìí ṣé àwa lè gbé ètò ẹ̀kọ́ orílẹ̀-èdè Nàìjíríà sí ọwọ́ private nínú pé níwòye tèmi màá sọ pé rárá o torí ohun tí ọrọ̀ ajé tí ó sọ ọrọ̀ ajé ti nira. ṣé àwọn òṣìṣẹ́
tí ò rówó oṣù gbà a dẹ̀ mọ̀ pé ohunkóhun tó bá ti bọ́ sí ọwọ́ aládàáni kò sówó láti ìjọba àpapọ̀ mọ́ o ọwọ́ wọn láti wọ́n máa wá owó tá a fi tún ilé ẹ̀kọ́ ṣe o ara orí àwọn akẹ́kọ̀ọ́ ni ó ti máa fa o ṣé ẹni tí ó ń ta ata lọ́jà kò ó wu wọn òbí náà kí ọmọ wọn wà ní private university ó wù wọn kí ọmọ wọn wà lókè òkun ṣùgbọ́n kò agbára ò tó ìdí nìyí tó ń fi ọmọ wọn sí ilé ẹ̀kọ́ ìjọba àpapọ̀ so ohun tí bàbá Ọbásanjọ́ sọ ó dára o ṣùgbọ́n ní àkókò tí a wà yìí ọ̀ká SEPHAS ṣé àwọn ọmọ tó parí ẹni tó parí ilé ẹ̀kọ́ tí ó ti ríṣẹ́ bí àwọn manage ní private school kan secondary school kan ṣé òun látún lè gbé ọmọ lọ private university pẹ̀lú ohun tí owó pẹ̀lú ohun tí ọrọ̀ ajé tí ó sọ agbúdọ̀ rò dáadáa o. ẹ ṣeun ṣe ojú òní tèyí nítorí ti wà lábẹ́ ìjọba ẹlẹ́kùnjẹkùn tó dáa sọ yẹ kó tún dá kàtà ìjọba àpapọ̀ kó tún wá dáa pọn àkàrà dẹnu akáyín ó de egun kọ́lọ̀ Olódùmarè kó ṣàánú wa lórílẹ̀‐èdè yìí ó dà ẹ jẹ́ wá padà sí ìwọ́de ẹgbẹ́ òṣìṣẹ́ tí ń lọ lọ́wọ́ wa yìí ẹgbẹ́ òṣìṣẹ́ nìkan kọ́ NSC nìkan kọ́ ló ń fẹ́ òhun wọn lórílẹ̀‐èdè Nàìjíríà o kò sí ó fẹ́rẹ̀ jẹ́ gbogbo ẹ̀ka ló ń ṣe ìfẹ̀hónúhàn lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn ọlọ́pàá ti fẹ̀hónúhàn tán ti yarí àwọn sójà tó wà lójú ogun Boko Haram àwọn náà ti yarí mo rántí ìgbà kan tó sọ pé wọ́n kó àwọn sójà kan sẹ́wọ̀n torí pé wọ́n sá lójú ogun Boko Haram táwọn yòó sọ pé àwọn ò ní irinṣẹ́ tí wọ́n fi jagun tó sì ní iye tí ìjọba ń bọ́jẹ́ẹ̀tì lórí ètò ààbò lọ́dọọdún gbogbo ẹ̀ka ló ń ṣe ìfẹ̀hónúhàn lórílẹ̀‐èdè Nàìjíríà ilé ìgbìmọ̀ asòfin nìkan ni ò kì í ṣe ìfẹ̀hónúhàn àwọn sínétọ̀ àwọn rẹ́pù house of assembly àwọn nìkan ni ò strike ní lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ lè gbọ́ pé house of assembly strike rí àwọn lawmaker ti rẹ́pù o àwọn sínétọ̀ tí ń lo iṣẹ́ àpapọ̀ ẹ lè gbọ́ pé wọ́n strike rí kódà àwọn òṣìṣẹ́ tí ń ṣiṣẹ́ national assembly lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ti daṣẹ́ lẹ̀ tán fẹ̀hónúhàn gbogbo ó fẹ́rẹ̀ jẹ́ gbogbo ẹ̀ka nífẹ̀hónúhàn lórílẹ̀‐èdè Nàìjíríà kí ló wáá dé tó jẹ́ pé àwọn ilégbèmọ̀ aṣòfin nìkan ni òkè ń àwọn lọ́mẹ̀ka nìkan ni òkè ń gbogbo nǹkan tí ń lọ lórílẹ̀‐èdè ló mọ́ wọn láà ló bá wọn láà mú ìyanṣẹ́lódì ìdáṣẹ́sílẹ̀ àwọn gbogbo ẹ̀ka òṣìṣẹ́ ìjọba kò kàn wọ́n kí ló dé lórílẹ̀‐èdè Nàìjíríà. ṣe rí atọ́kùn a ní ohun tí a mọ̀ sí tá a pè ní C mẹ́ta táwọn òṣìṣẹ́ máa ń lò kó tó di pé wọ́n daṣẹ́lẹ̀ èkíní ni consultation nù èkejì tí consultation bá ti tẹ́ wọ́n á lo consolidation tí consolidation bá ti lọ confrontation ló kù o confrontation yìí là ń pè ní ìfẹ̀hónúhàn ṣe rí baba JP ṣe rí tí gbogbo òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà bá daṣẹ́ lẹ̀ láàrin ọjọ́ méjì àwọn aṣọ àpadà sẹ́nu iṣẹ́ o ìjọba dá wọn lóhùn àwọn sector kan wà tó pé wọn mọ̀ gbọ́dọ̀ daṣẹ́ lẹ̀ tán bá lọ fún ìyanṣẹ́lódì ọjọ́ kan baba JP ìjọba mọ̀ lára o ti aviation àwọn tí ìfòlójú ọ̀run tán bá lọ fún ìyanṣẹ́lódì baba JP àwọn kan wà tó yẹ pé ókè fún àpẹẹrẹ bí ààrẹ rán mínísítà kan ṣe láti ìlú Àbújá lọ sí ìpínlẹ̀ Èkó gbogbo wọn yẹn wọn lè lójú pópó mọ́ ojú pópó gan ò dáa ètò ààbò gan ò sí tí ò bá wá sí bàálù tó mọ gan láti ìlú Àbújá lọ Èkó lọ ṣiṣẹ́ wọn á mà lára o àwọn kan wà tá a mọ̀ sí CEOs àwọn tí ọ̀gá ilé iṣẹ́ tó pé ojoojúmọ́ láàrin láti ibì kan Èkó lọ Àbújá Àbújá lọ Akwa Ibom lọ Port Harcourt lọ Kano lọ Kaduna orí òfurufú náà ti ń rìn o tí àwọn aviation bá daṣẹ́ lẹ̀ ní ọjọ́ kan ó ní iye tí ìjọba máa pàdánù torí ìjọba máa iye tí ó wọlé fún wọn lójoojúmọ́ o tí àwọn pengasin àbí àwọn nopeng àbí àwọn ipman àwọn ipman ló burú jù tá a mọ̀ sí Independent Petroleum Marketers Association of Nigeria àwọn tí ó ń gbé epo láti ibùdókọ̀ lọ sí àwọn òǹtajà epo tán bá daṣẹ́lẹ̀ bàbá JP tán ò gbé epo tí ẹni tó sì ní alùpùpù tí ò rí epo ṣiṣẹ́ ẹni tó sì ń fa ẹ̀rọ amúnáwá tí ò rí epo rà àwọn tí ó ń gbé ọkọ̀ níbẹ̀ àwọn tó ń kéré láti Èkó lọ sí ìlú Oǹdó tán ò ṣiṣẹ́ ìjọba mà lára o gbogbo àwọn yìí náà ló wà ní abẹ́ NSC o tẹ́ bá wo ìwọ́de yẹn wọ́n pè ní warning strike bẹ́ẹ̀ ni láti ní sọ oníkìlọ̀ pé tí ìjọba àpapọ̀
tọ́n bá ṣe ohun tó yẹ kán ṣe gbogbo wọn máa daṣẹ́ lẹ̀ o àmọ́ tó tẹ̀lé ní ìpínlẹ̀ Kaduna nígbà kan o nígbà tí àwọn NSC in fact ká mú àwọn ilé ìfowópamọ́ o abẹ́ ìṣèjọba àpapọ̀ náà wà o ṣe bá ti ń gbowó lọ ra nǹkan lọ́jà táwọn náà bá daṣẹ́ lẹ̀ àtọ́kùn tọ́n ò ṣiṣẹ́ àmọ́ tó máa ṣẹlẹ̀ o so tọ́n bá lọ ìgbèdé wọ́nì tó ń fún ìjọba àpapọ̀ tí ìjọba àpapọ̀ ò bá jókòó ṣe ohun tó yẹ kán ṣe gbogbo àwọn òṣìṣẹ́ wọ̀nyí náà ló lọ́mọ sí ilé ẹ̀kọ́ gíga. ó dà ilé ìgbìmọ̀ àwọn lawmakers àwọn aṣòfin orílẹ̀-èdè Nàìjíríà tí wọn kì í daṣẹ́ lẹ̀ yìí ṣé ìgbádùn wọn ló pọ̀ tó bẹ́ẹ̀ ni àbí gbogbo ohun tí ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà kò kàn wọ́n ti ẹ̀ jáńpátá. ìgbà kan tán máa ń sọ fún wa pé ó kàn wọ́n ìgbà tá a fẹ́ dìbò nìkan ni o ìgbàlá máa fi wọn wá pé àjọ wà bákan náà ni ẹ lè pé tá bá ti ń súnmọ́ ètò ìdìbò tẹ bá fẹ́ ṣe ìsọmọ lórúkọ tẹ bá fìwé pé ẹ tó fẹ́ gbé àpótí ẹ̀rí bẹ́ẹ̀ o wọ́n máa bá àjàgbàdo jàkàrà wọ́ọ̀kọ̀ tán bá ti wá débẹ̀ tán ẹ̀rí wípé á dàbẹ́ ni pé wọn kì í ṣe ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. àlejò wa torí àkókò wa ẹ jẹ́ n béèrè ìbéèrè yìí mọ̀ pé yóò ti ro díẹ̀ kí ló dé tí ìjọba àpapọ̀ tó fi máa ń kóró ojú sífẹ̀ òun hàn tí àwọn aráàlú bá ti ń sọ pé ìjọba nílò nǹkan báyìí ìjọba ò ní dáhùn ẹ̀ka ìjọba mẹ́ta tá a ní Nàìjíríà executive àwọn ìgbìmọ̀ àṣejọba legislative àbí legislator bí nǹkan ní ń pè àwọn aṣòfin pẹ̀lú judiciary ti ẹ̀ka ètò ìdájọ́ bẹ́ẹ̀ ni tí àwọn aráàlú wá sọ pé nǹkan báyìí la fẹ́ o tí àwọn aṣòfin ò dáhùn tí àwọn ìgbìmọ̀ àṣejọba tí wọn ò dáhùn tí wọ́n gbé ọ̀rọ̀ ń lọ ilé ẹjọ́ tí ilé ẹjọ́ ń ṣe ríboríbo tó ń yí sọ́ọ̀n tó ń yí sósì tí àwọn aráàlú wá yarí náà wá wọ́de tán ṣe fẹ̀hónú hàn kí ló dé tí ó fi máa ń bí ìjọba nú kí nìdí tí ìjọba tó fi ń kóró ojú sí i torí àti rí ìfẹ̀hónú hàn tí àwọn sójà bẹ́ẹ̀ fi pa àwọn èèyàn lórílẹ̀‐èdè yìí àrí ìfẹ̀hónú hàn tán DSS yóò máa yìnbọn lu àwọn èèyàn eléyìí tó ṣẹlẹ̀ tí ẹ̀ ń sàásì rabaraba rẹ̀ sì wà nílẹ̀ báyìí kí ló dé nígbà tí ìjọba tán bá béèrè lọ́wọ́ ìjọba lẹ́rọ̀ tí ìjọba ò bá dá táwọn ìbá wá wọ́de kí nìdí tí ìjọba fi ń bínú tí àwọn sójà tí wọ́n tún máa yìnbọn pa àwọn èèyàn ní Nàìjíríà. ṣe rí atọ́kùn ohun kan tí ìjọba àpapọ̀ máa ń sá sí lábẹ́ agbọ́lẹ́nu Alhaji Lai Muhammed kì í yẹ pé mo ohun tó ń sọ ni pé ètò ààbò mẹ́hẹ̀ agbọ́ láti ẹnu àwọn àjọ ìtẹlẹ̀múyẹ́ tàbí DSS pé tán bá ṣèwọ́de ó ṣeé ṣe kí àwọn karambà ní ẹ̀dá kan wọlé sí ìwọ́de lára kán bẹ̀rẹ̀ sí ba nǹkan jẹ́ kán bẹ̀rẹ̀ sí ṣe léyìí. àwọn karambà ní kọ́ ló yìnbọn lu àwọn èèyàn gbà ẹ́ sáàsì àwọn sójà ló yìnbọn lu wọn. mo ṣe mọ̀ bẹ́ẹ̀ atọ́kùn ó dàbẹ̀ ní pé ìjọba àpapọ̀ wọn ò fẹ́ máa tẹ̀lé ìlàkalẹ̀ ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà o. ṣe rí kò sí bí a ṣe lè ṣe atọ́kùn ohun tí a mọ̀ sí fundamental right ẹ̀tọ́ àwọn ọmọ orílẹ̀-èdè kò ń tún orílẹ̀-èdè Nàìjíríà nìkan o gbogbo ìjọba orílẹ̀-èdè ló ní ìpele kan tó yẹ pé ó sọ nípa ẹ̀tọ́ àwọn ọmọ ènìyàn nípa ẹ̀tọ́ àwọn ọmọ ènìyàn ni pé wọ́n ní àǹfààní ohunkóhun tí ò bá tẹ́ wọn lọ́rùn tó ń rí pé ó yẹ kó máa gba apá ọ̀tún lọ ṣùgbọ́n apá òsì ni ó ń gbà ìjọba ò dẹ̀ rí ohun tí ò dá pé kí ni tó ń gba apá ọ̀tún yìí apá òsì ni ó yẹ kí o máa gbà ohun tí ìwé òfin section 40 of the Nigeria 1999 constitution àtọ́kùn ohun tó sọ ni pé a ní ẹ̀tọ́ láti jáde ṣe ìfẹ̀hónúhàn ṣe rí wọ́n máa ń pa òwe kan pé abẹ́ni ní kinní kan kò ní fẹ́ kí àkọjá lẹ́yìn kùlé òun. tí ẹ bá wo ìjọba tó wà ń bẹ̀ ní ọdún 2014 nígbà tí à ń gbéradì fún ètò ìdìbò àpapọ̀ wọ́n ṣèwọ́de o ààrẹ tí ó wà níbẹ̀ ààrẹ Muhammadu Buhari òun ni ó darí wọn o gómìnà El-Rufai wà níbẹ̀ o tó wọ́de former chairman APC John Oyegun ó wà níbẹ̀ o àwọn alágbára ní òṣèlú APC wọ́n wà níbẹ̀ wọ́n ṣèwọ́de o ní ìlú Àbújá ni o ohun kankan ò fọwọ́ kàn wọ́n o ẹ̀rí ìjọba rí pé ní December 2011 wọ 2012 ìjọba tó wà mẹ́gbà yẹn wọ́n fowó lé owó orí epo àṣewọ́de ńgbà yẹn o tí a mọ̀ sí Occupy
Nàìjíríà gbogbo ìpínlẹ̀ láti ṣe kò sóhun tó ṣẹlẹ̀ o kí wá ní ìdí àwọn tí ó ṣèwọ́de nígbà yẹn tí wọ́n rí pé ẹ̀tọ́ wọn ni láti ṣe ìwọ́de sí lòdì sí ìjọba tó wà níbẹ̀ nígbà yẹn pé ẹ ní láti ṣe ohun tó yẹ kí ẹ ṣe o ìgbà táwọn wá débẹ̀ kí wá ní ìdí tí wọn ò fẹ́ kí àwọn orílẹ̀-èdè Nàìjíríà ṣe ohun tí àwọn ṣe tẹ́ bá ti rí ìwọ́de láàrin àwọn ará ìlú ó túmọ̀ sí wípé wọ́n ń ṣe ìfẹ̀hónúhàn lòdì sí ohun tí ìjọba tó wà níbẹ̀ tó ń ṣe tẹ́ wọn lọ́rùn ẹ ṣe dáadáa ó túmọ̀ sí pé a rí ohun tí ìjọba àpapọ̀ tó ń ṣe tí kò tẹ́ wọn lọ́rùn tí a dẹ̀ fẹ́ kí a rí àtúnṣe àmọ́ tí United Nations Charter tí ó sọ ó túmọ̀ sí pé tí ìwọ́de mo fẹ́ sọ ohun tó ṣẹlẹ̀ sí ti EndSARS nígbà yẹn tí ìjọba àpapọ̀ tí wọ́n lo agbára láti sọ wípé ìwọ́de gbúdọ̀ lábẹ́ pé ní EndSARS bí aago mẹ́rin gómìnà ìpínlẹ̀ Èkó ní ó kéde kọfí wò pé ìṣẹ̀lẹ̀ gbúdọ̀ wà ohun tí United Nations Charter sọ wípé tí ìwọ́de bá ti kọjá bíi about bíi 10 or 11 days ó ti di ohun alágbára o àwọn ìlú òkèèrè wọ́n ní àǹfààní láti dá sí so ohun wọ̀nyí ní ìjọba àpapọ̀ ń sá fún pé kò gbúdọ̀ pé ọjọ́ ìdí nìyí nígbà tí EndSARS yẹn ó ti rìn jìnnà o tó ti ọjọ́ kìíní ọjọ́ kejì táwọn yẹn ń jẹun lórí pópó tí wọ́n blọọkì lẹ́bí tó dé tó ń sùn ìjọba àpapọ̀ ti rí pé ó ti ń súnmọ́ ọjọ́ tí ò yẹ kó súnmọ́ débi pé àwọn ìjọba orílẹ̀-èdè mìíràn tó ti ní ẹ̀tọ́ káàpọ̀ pé ohun méjì ló wà ìkan interference ìkan intervention tó ti rí pé tó bá ti pé ọjọ́ yìí wọ́n máa intervene o wọ́n á pe ààrẹ orílẹ̀-èdè yẹn o kí ló ń ṣẹlẹ̀ ohun tó sì lè mú ọmọ orílẹ̀-èdè yẹn láti wà lójú pópó fún ọjọ́ báyìí ó túmọ̀ sí pé ohun tán fẹ́ kó gba àtúnṣe ó nílò àtúnṣe o ìgbà ẹni a rí gómìnà ìpínlẹ̀ kan gbà yẹn bí aago 4 tó kéde ìṣẹ̀lẹ̀ tàrí bí aago 6 tàrí àwọn ọmọ ológun tán dẹ̀ wọbẹ̀ tán ṣe nǹkan tán kan ṣe o so ìjọba àpapọ̀ ní ìwòye tèmi mo máa ń sọ wípé tí àwọn adarí wa tó wà lórí àléfà tán bá lè máa lọ láti ibì kan máa ṣe campaign máa bá àwọn èèyàn sọ̀rọ̀ pé awu wọn tó yàn pé táwọn mẹ́ta báyìí tá bá níje fún bí a níje fún ipò ààrẹ awu bàbá JP ní ìpolongo ẹ̀ kó jẹ́ pé ìbẹ̀lẹ̀ wọn yà á ti pọ̀ jù awu yìí ní ti yí kí àwọn èrò kí ó pọ̀ awu mi tó bá wù wá nígbà yẹn kí wá ní ìdí tí a bá ń ṣe tí ò tẹ́ àwọn ará ìlú lọ́rùn tá a bá ń rí wọn lójú pópó tìlú àmọ́ bí wa so ó túmọ̀ sí wípé ìjọba fún àwọn kan ní òkú ó ṣe gbogbo ará ìlú tó bá jẹ́ pé òótọ́ lẹ fẹ́ràn ará mi ò rí ohun tó burú níbẹ̀ tá a bá ń ṣe ìfẹ̀hónúhàn kí ààrẹ tẹ́lẹ̀ pé nípa àìsàn àti báyìí ohun tó ń bẹ̀rẹ̀ ni pé àfẹ́ gbọ́ látọ̀dọ̀ ààrẹ ẹ ṣeun àlejò pé kí ààrẹ kí ẹ bá sọ̀rọ̀ pé ẹ̀yin ọmọ ará ìlú ń báyìí a máa ṣe òun náà là ń sọ abábìlà tọkù nípa ti Jonathan gbà yẹn Jonathan ṣe ìpàdé pẹ̀lú àwọn ASUU president ASUU leadership gẹ́gẹ́ bí ààrẹ kò sóhun tó burú àtọkùn tí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ìṣojú ẹni tí bá jókòó tì wọ́n pé ẹ má bínú. nítorí àkókò wa tábàdé kí a máa bá a lọ wọnà lónìí àní kò lórí ètò Gbàgede Ìlú lónìí ẹ̀yin aráàlú ẹ rí pé ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yóò kàn wá Nàìjíríà yóò sì dáa o nígbà tó bá ń dára yóò sojú yín yóò sì sojú àwa náà àlejò wa ní ṣókí torí àkókò wọ́n ti kó wọn papá mára kí ni àmọ̀ràn yín síjọba pẹ̀lú ìwọ́de tí ẹgbẹ́ òṣìṣẹ́ ti ń ṣe lọ́wọ́ kí làmọ̀ràn yín síjọba. àmọ́ ní pé kí ìjọba má rí gẹ́gẹ́ bí threat mọ̀ mo ti lè sọ yẹn ìdúkokò kún gẹ́gẹ́ bí àǹfààní láti jókòó papọ̀ eléyìí pé ààrẹ mínísítà ààrẹ ẹnìkan ẹ mọ̀ pé àwọn olórí ẹ̀sìn region leaders wọ́n ti ṣèpàdé pẹ̀lú ààrẹ nípa ọ̀rọ̀ àṣù yìí o kí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Muhammadu Buhari abọ́lá fún ipò tí ẹ wà o kí wọ́n gẹ́gẹ́ bí àǹfààní láti pe àwọn àṣù mára láti jókòó wọ́n sọ wípé ọmọ tí bàbá bá fẹ́ràn òun ló ń bá wí o pé wọ́n ń ṣe ìwọ́de kò túmọ̀ sí wípé wọ́n fẹ́ wó ìjọba palẹ̀ o kò túmọ̀ sí wípé ọ̀tá ìjọba ni wọ́n o ká gẹ́gẹ́ bí àǹfààní láti rán wa létí
ohun tó yẹ ká ṣe tá a ti ṣe. ẹ ṣe àlejò wa ọmọ Ọdúnladé JP ògidì ọ̀rọ̀ bẹ́ẹ̀ni ni ó jálulẹ̀ lórí bí àpò ẹ̀wà àlejò ọjọ́ mọ̀ ní tìyín o a nígbàgbọ́ pé tá a bá tún pè wá sórí ètò yìí ẹ ní bínú pàǹyọ yín lẹ́nu torí pé a rí pé àkókò òjò yìí àti lọ sọ́tún lọ sósì báyìí ó nira díẹ̀ ẹ̀ṣẹ̀ ojú òní tí yín o àmọ́ rí yín bá o ẹ̀ ní tẹnu gbó bí ọwọ́ ibi gíga tọ́lọ́run tó mú yín lọ lórílẹ̀‐èdè yìí ẹ̀ sì débẹ̀ o àwọn kan wà tó jẹ́ pé wọ́n nífẹ̀ẹ́ orílẹ̀‐èdè yìí ṣùgbọ́n owó wọn ò ẹsẹ̀ wọn ò gùn débi tí wọ́n ti lè débẹ̀ ṣùgbọ́n Ọlọ́run ní gbèyàn débi gíga o torí àti ń bẹ lọ́wọ́ wípé àwọn tí ó ṣe orílẹ̀‐èdè Nàìjíríà lóore tí ó ṣe wá láǹfààní tààrọ̀ ní ni wá mọ́ ní kọ́lọ́n bá wa yàn sí pò ibi tọ́lọ́run ti ní ìpinnu láti mú yín lọ lórílẹ̀‐èdè Ọlọ́run mú yín débẹ̀ ọmọ Ọdúnladé já máa kan lu abala tó kàn lórí ètò yìí. tọ́ ẹ̀yin ará lé ẹ̀wẹ̀ mọ̀jàká da ẹni lágara kí a máa kan lu abala tí ó kàn yẹn lórí ètò ẹ má yí kúrò ẹ má dìde kúrò mẹ́ à ń padà bọ̀ náà.